ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين. ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين. ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين. كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون. فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين. وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وعظيمنا محمدا عبده ورسوله. اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه ومن والاه. Aki Ọlọ́run, ẹ̀yin Ọlọ́run, ọba àná, ọba òní, ọba láíláyé, ọba tí ọpẹ́ tọ́ sí, ọba tí ẹ̀yìn tọ́ sí, ọba tí ó yẹ kí a gbé ògo fún, tí ó yẹ kí a máa dààmú ara wa nínú ayé. Ọlọ́run yín náà ni a fi ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀ṣẹ̀ tá a mọ̀ tá a dá, ìtá a mọ̀ tá a dá, ìtí wọ́n dá sí wa Ọlọ́run yín náà ni. Ọlọ́run yìí náà, òun náà ló ní ẹ pè mí, ẹ bá ti pè mí, ń jẹ ẹ̀yin. Àmì Ọlọ́run yìí náà, èyí tá a dá nínú ẹ̀ṣẹ̀ tá a mọ̀ tá a dá tá a ti ronú pé wà dá mbẹ́ ọlọ́mọsá àyà fi ẹnì kọ̀ọ̀kan wa. Àwọn kéékèèké táwa rò yìí pé ẹ̀ṣẹ̀ kọ́ tó sì jẹ́ pé ẹ̀ṣẹ̀ ní jẹ́ mọ́ wọn yọ Ọlọ́run yà fi ẹnì kọ̀ọ̀kan wa. Ọlọ́run ti ń dára yìí náà, ládàrí gbogbo tí ń yẹ bùkátà ayé wa sí ọ̀dọ̀ rẹ̀ pátá yányá. Gbogbo àbùkátà tí ń bíá nínú ayé rẹ̀ mọ́rọ̀ ipá agbára rẹ̀ ní Ọlọ́run ni. Òun náà ni qadi al-hajat. Òun náà ni wọ́n bí àbùkátà ẹ̀dá. Bóyá musibat da'awat. Bó bá pè tí bá ń dún lónìí tí ń dún lónìí tí inú ẹ̀ ń dùn. Ọlọ́run yìí náà ní jẹ́ bẹ́ẹ̀. Àkí Ọlọ́run tí ń dára yìí, Ọlọ́run padà lẹ́yìn ẹnìkọ̀ọ̀kan wa. Àwọn aburú kan wọ́n ń bẹ nínú ayé láwọn aburú léyìí tó pamọ́ léyìí tó fojú hàn. Lọ́wọ́ èèyàn ni àlìjẹ̀nú ni ẹranko ni àwa yìí náà ni nínú afẹ́fẹ́ yìí náà ni Ọlọ́run ní ṣọ́ wa ààbò rẹ̀ ìṣọ́ rẹ̀ lórí ẹnì kọ̀ọ̀kan wa Ọlọ́run yóò máa lékún. Ọlọ́run ti ń dára yìí àṣejẹ́rìí pọ̀ kan ṣoṣo ni òbí mọ́ ẹnìkan òbí Allah. Inú ẹ̀mí rẹ̀ ìwọ náà ti mọ̀ ipọ́ Ọlọ́run òbí mọ́. Inú ẹ̀mí mi náà mọ̀ ipẹ́ nìkan òbí Ọlọ́run. Àmáyé yìí náà ní darí wa ní sàǹfìtínà wa ní dààmú wa. Jẹ́ wá lọ jọba nínú ẹ̀mí rẹ̀ pọ́ Ọlọ́run bímọ ẹnìkan ò bí kò sì ní bímọ tí àlùkìyámà yóò fi tó. Allahu akbar. Wọ́n wá rò pọ́ Ọlọ́run kagara ní ọkàn ìpé yóò rẹ̀ la sharika lahu fi mulkihi. Ọlọ́run yìí náà òun náà ń kí òun náà ń sá o. Ìjẹ́rìí rẹ̀ jẹ́ ó jọba nínú ayé wa títí fi lọ dé gbangba àlùkìyámà. Ẹni Ọlọ́run bá fi mọ̀nà náà ni ó mọ̀nà wa man yahdihillahu fahuwal muhtadi. ومن يضلل فلن تجد له وليا مرشدا. Ìmọ̀nà ẹ̀mí rẹ lónìí ìṣe pé páyọ̀ Ọlọ́run ara o
àánú Ọlọ́run ni. Ẹni ò sì mọ̀nà náà agbára Ọlọ́run yìí náà ni. Àwa bí Ọlọ́run ẹni mọ̀nà kó mọ́ ṣìnà wọn láyéláyé, ẹni tí ó di mọ̀nà àwa bí Ọlọ́run kọ́ lọ́run wá fi ọ̀nà mọ́. Ọlọ́run táàrí ìsìn darí wa. Ǹjẹ́ ayé alẹ́ mọ̀ yí pé a ṣe yóò wù nínú ọlá Ọlọ́run mọ́ padà yí wa padà sí láburú o. Lára ilé ìlànà ṣe jẹ́rí pé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rọ Ọlọ́run ni, òjíṣẹ́ Ọlọ́run ni, olùkọ́ṣe wa, olólùfẹ́ wa. Mẹ́yàn bẹ̀lá ibi ò nífẹ̀ẹ́ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ẹ̀yẹ́ wò dáadáa kankan sí. Àkàndá Elédùmarè ni Ànábì wa Muhammad. Ẹni ayé gbórúkọ rẹ̀ tí ń mì ní. Bẹ́yàn bínú Ànábì kò lè rọ́nà lọ. Bẹ́yàn bínú Ànábì kò lè dọ́dọ̀ Ọlọ́run. Bẹ́yàn bínú Ànábì kò lè láyé ṣe. Bẹ́yàn bínú Ànábì alkiyama rẹ̀ ó ti mì. Irú ẹ̀dá bẹ́lẹ̀ èèyàn yìí dìrọ̀ mọ́. Èèyàn wọ́n dìrọ̀ mọ́ ṣíṣe àsàlátù fún Ànábì wa Muhammad ni sallallahu alayhi wa sallam. Ọlọ́run bá wa kẹ́ kò ṣe wàhálà púpọ̀ látorí rẹ̀, àwọn ìyàwó, àwọn ọmọ, àwọn òbí, àwọn àfáà, àwọn ọ̀gá wa, Ọlọ́run jẹ́ kálkìyámà yẹ gbogbo wọn. Àwọn nìkan náà ní kọ́ wọn náà níṣẹ́ wọ́n gbàgbé láti lè mọ ṣàdúrà fún wa lóògùn wa ní ẹni lórí ìlànà ẹ̀sìn Islam. Àwọn ọ̀gá tí ó kọ́ àwọn àfáà ni, àwọn tíṣà ni, wọ́n lè kó lórí ìlànà ẹ̀sìn Islam lórí súnà Ànábì wa Muhammad. Wọ́n gbàgbé wọn yàdórí àwọn bàbá wa ẹni ọ̀wọ̀ Fadilati Sheikh al-marhum Shitu Thani, Ọlọ́run bá wa jẹ́ kálkìyámà yẹ wọn. Àwọn bàbá Fadilati Sheikh Ahmed al-Fati Shitu Thani, Ọlọ́run jẹ́ kálkìyámà yẹ wọn. Wàhálà wọn pọ̀, ìdààmú wọn pọ̀ lọ́dọ̀dọ̀ àwọn bàbá lágége, àwọn bàbá wa Sheikh Kamaluddin, gbogbo wọn bẹ́ẹ̀ náà lọ yàdórí àwọn bàbá wa Alhaj Fadilati Sheikh al-marhum Ahmed al-Fati Elégbédé, Ọlọ́run jẹ́ kálkìyámà yẹ wọn. Fi àkàwọn òbí títí ẹ̀ náà òkú ọ̀run iṣẹ́ ní tẹ́yìn gbàgbé, wọ́n nídìí àdúrà wa. Bàbá wa alọ́mọ́lẹ̀ gbàgbé èyí tí wọ́n ṣe kalẹ̀ lè tàn ṣe yìí náà. Àwọn bàbá wa Sheikh Zakari kọ́ ṣe súpà tí wọ́n bá bí àwọn ọmọ tí wọ́n gbèrò ilé ìkalẹ̀. Ọlọ́run ní ìbá àmọ́ bí tí Sunna TV ó já sí lórílẹ̀-èdè Benin. Àmọ́ bàbá ìlú lóun fi ṣun sábà bí Sunna TV táwọn olónìí. Ibi ló bí àwọn eléyìí ni wọ́n fi ronú, ní wọ́n fi sọ ipá bí káwọn gbé nǹkan kan lẹ́yìn bàbá ti ta wọn kó lè mọ ẹja sí ládá fáwọn àti bá àwọn òbí ti ta wọn náà. Bàbá yìí náà ní ìdí àdúrà lọ́dọ̀ wa ká mọ́ pààrọ̀ tàn ra wa jẹ́. Ọlọ́run bá jẹ́ kálkìyámà yẹ wọn, ìkẹ́ alkìyámà, ìgẹ̀ alkìyámà Ọlọ́run bá wa ṣe fún wọn. Látorí wọn fi kárí gbogbo àwọn òkú ìdílé ẹni kọ̀ọ̀kan wa láwọn mùsùlùmí, Ọlọ́run bá wa ṣe gbogbo wọn lẹ́ni ìkẹ́, bá wa ṣe wọn lẹ́ni ìgẹ̀. Nígbà táwọn òkú ọ̀run lọ, ẹ̀yin gbọ́dọ̀ tún máa ṣàdúrà fún àwọn ará ayé náà. Àwọn ẹnìkan náà ní darí ayé, àwọn ẹnìkan náà lọ́lọ́run gbàgbára láyé lọ́wọ́. Ẹ̀yin gbọ́dọ̀ rẹ̀spẹ́tì wọn bẹ́yìn ò bá fi ti wọn ṣe inú òbí Ọlọ́run. Gbogbo àwọn ọ̀gá rẹ̀ pátá máa pọ́n wọn lé, àwọn òbí rẹ̀ máa pọ́n wọn lé, àwọn ìyá rẹ̀ máa pọ́n wọn lé, àwọn tí wọ́n kọ́ ọ́n ṣe máa pọ́n wọn lé, fún wọn lọ́wọ́ wọn, fún wọn lẹ́tọ̀ọ́ wọn. Láfi súnmọ́ àwọn bàbá wa Fadilati Sheikh Mudirul Markaz tòní Dr. Abdulhamid Shitu Thani, ọlọ́mọ fi nǹkan ṣe bàbá mi gígùn àláfíà rẹ̀ tọ́lọ́run ti ń ṣe fún ìgbà yàrá síkì. Ọlọ́run jẹ́ ọmọ lẹ́kùn alọ́ abọ́ yẹn, ọlọ́run jẹ́ òjá sásán. Ọlọ́run fi yín lẹ́ngbà kan ohun ẹ̀yin là ń wò. Ọlọ́run ní lọ́wọ́ aburú sí yín ládórí ọ̀gá mi àgbà Fadilati Sheikh Mushrif al-Am tó jẹ́ pé tó Ọlọ́run ní mọ́tò bọ́sẹ̀ pẹ́ dání yóò ti gbà lọ́wọ́ wọn. Lákàí dẹ̀ fi ń darí wa àwọn bàbá Fadilati Sheikh Dr. Abdulrahim Shitu Thani, Ọlọ́run ní dààmú. Àwọn ọmọ tí náà wọ́n yè wọ́n yanjú. Wàhálà lọ́tún wàhálà ló sì tẹ́ ń ṣe yìí náà. Ẹ jèrè rẹ̀ láyé ló gbọ́ Ọlọ́run bí ní láì tàn án. Lálkìyámà tún ní pàṣán rẹ̀. Látorí yín fi kárí gbogbo àwọn mọ̀ṣáyé láwọn imam, láwọn àfá, láwọn du'at ń ṣe wàhálà. Tàbá ti tó tọ́ Ọlọ́run san lẹ́san orí rẹ̀. Inna Allaha la yudhi'u ajra al-muhsinin. Òun lọ́rọ̀ ayé. Òkè ìránṣẹ́ bàbá. Fi adórí gbogbo àwọn ọmọ bàbá wa tí ó jẹ́ pé àwọn náà ni wọ́n jó sábà bí Sunna TV lórílẹ̀-èdè Benin. Àwọn bàbá wa Alhaj ẹni ọ̀wọ̀ Abdulrazak Sheikh Zakari kọ́ ṣe súpà. Ọlọ́run mọ̀ yín dénú, ó mọ̀ yín bó ti ṣe yẹ. Gbogbo oore tí ó bá ṣe fún yín ó mọ̀ jẹ́ fẹ̀yìntì sunkún láyéláyé. Orí ẹ̀dẹ́ Ọlọ́run fi ṣàdánwò fún yín. Bí nǹkan máa ń ṣe nǹkan ṣe Ìsìlámù ni, bí nǹkan máa ń ṣe nǹkan ṣe Sunna TV ni. Látorí yín fi dórí àwọn bàbá wa Alhaji Musa Sheikh Zaka
Alhaji Yakub gbogbo bẹ́ẹ̀ lọ lọ́mọ fi nǹkan ṣe gbogbo èèyàn lọ́lá ẹ̀dáṣẹ́ Islam láìka ìtẹ́ ń bẹ ẹ fi ọkàn balẹ̀ wàhálà yóò ní gbé ìdààmú yóò ní jẹ́ sásán ẹ jèrè tọmọtọmọ ẹ jèrè tẹbítẹbí ẹ jèrè taratara ẹ wà bá níbi tó ti lérè láyé àti ní gbọngbọ̀n kìyàmà àwa kí àwọn tí wọ́n ń darí wa ní iléeṣẹ́ Sunna TV tí wọ́n gbé wa sínú afẹ́fẹ́ mbẹ́ ṣé ọlọ́run lèyí tí wọ́n ń jẹ́ yìí náà ìtàwọn náà lè jẹ́ yìí náà ni wọ́n ń jẹ́ yìí o èyí tí wọ́n náà bá lè jẹ́ nbí tó máa jẹ́ mbẹ́ náà kí gbogbo aṣáájọ pàdé lọ́gbà àlìjánnà àánú ọlọ́run yóò mọ̀ bẹ́ pẹ̀lú wa gbogbo wa náà tí à ń gbọ́ wa nílé lóko lájò àyè ò kálí wọn bẹ́ẹ̀ gbogbo oníṣẹ́ ọwọ́ yìí náà ni àwọn oníkàràkátà náà ni tàdó ti ọlọ́run tàdó ti Sunna Nabi wa Muhammad àánú ọlọ́run mọ̀ bẹ́ pẹ̀lú wa iṣẹ́ ọlọ́run àbọ̀ ọlọ́run yóò mọ̀ bẹ́ pẹ̀lú wa akíra wa yìí pé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Naam, gẹ́gẹ́ bí ìdánilẹ́kọ̀ọ́ wa tí ó yẹ lè pèrè wa padà sí àkíyèsí ẹ̀ púpọ̀ nínú ìjókòó wa ti tòní fún gbogbo wa tí a láǹfààní àti lè máa gbọ́ wa. A sọ̀rọ̀ nípa as-sahihu fi asma'illahi ta'ala wa sifatihi wa ma'anihi. Orúkọ Ọlọ́run pọ̀ tí mùsùlùmí ó yẹ kó mọ̀ láyé àmọ́ àwọn oló jẹ́ èyí tó dá ń bẹ tó lálàáfíà ń bẹ tí ò jẹ́ orúkọ wọ́nranwọ̀nran tí ò jẹ́ fàkúfà wọ́n mọ̀ fà wọ́n sì mọ̀ lé ọ lẹ́nu orú báyìí wọ́n sì sọ fún pé wọ́n sùn ó sì gbọ́dọ̀ dìde ó sì gbọ́dọ̀ díjú o bí ti ṣe ń lé ọ ní ibẹ̀ náà ni ojú òkú sí o tí tó fi ya wèrè orúkọ Ọlọ́run nù ibi tá a fẹ́ wá gbà fúnra wa náà nìsí pé turkul istifadat min hadhihi al-asma ọ̀nà ó lálẹ́ gbà tá a fi mọ́ lú àwọn orúkọ ìtì mọ́ wúlò fún wa wal ilhadu fiha àwọn ohun tó jẹ́ pé àwọn orúkọ kan mẹ́mẹ́ táwọn èèyàn jiyàn pé orúkọ yìí rárá o orúkọ Ọlọ́run ni tí ì sì ṣe orúkọ Ọlọ́run àwọn èèyàn wọ́n ti nǹkan mí bọ̀ ìwọ́de máa rí pé àfàlágbájá ló ń gbé fáwọn èso orúkọ Ọlọ́run gbogbo ẹ̀ láà ṣe àlàyé ẹ̀ fúnra wa táyàn nàná rẹ̀ fúnra wa gẹ́gẹ́ bí àdìsí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tá a kà wá yí pé inna lillahi 99 isman ẹ̀rí 100 illa wahidan man ahsaha dakhala al-janna gẹ́gẹ́ bá ṣe sọ fún wa ní pé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam sọ yí pé àwọn orúkọ kan bẹ mọ́kàndínlọ́gọ́rùn-ún ni tó jẹ́ orúkọ Ọlọ́run pọ̀ jù bẹ́ẹ̀ lọ ìbẹ̀ nínú Al-Qur'an àtàbáwò àwọn tó fi kún èyí tó náà fi ń fọlá lórí ara rẹ̀ èyí tó fi hàn àwọn ẹni rẹ̀ gbogbo ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ ó kéré jù wá mọ̀ títí mọ́kàndínlọ́gọ́rùn-ún yìí Ànábì ní mẹ́yàn bá lè gbìyànjú tó bá ha tó má mọ̀ túmọ̀ rẹ̀ tí sì fi ń ṣiṣẹ́ ṣe ìmánì rẹ̀ gbé ọ̀rọ̀ rẹ̀ lórí ẹ̀ ìrìnsí rẹ̀ ó ṣe déédé papọ̀ mọ́ ohun tí ń gbọ́ lórúkọ Ọlọ́run kò tayọ àlà ìgbàgbọ́ rẹ̀ sì ń lọ lórí bẹ́ẹ̀ Ànábì ní máa ń ka orúkọ yìí ó wà àlìjánnà pẹ̀lú rọrùn ni ó fi wà àlìjánnà orúkọ yìí báwo la máa lò wọ́n gbà báwo la máa sà wọ́n gbà nítorí ẹ̀yẹn lè bẹ ayé nísìn kó lè níṣòro ó bá sì fẹ́ di bí pé àfa mo níṣòro orúkọ Ọlọ́run la máa pè ó yẹ ó lè mọ̀ yí pé eléyìí ló kàn nínú orúkọ Ọlọ́run eléyìí la máa fà tá a fi mọ̀ yanjú bùkátà báyìí kì í ṣe èyí tí wọ́n gbé wá ni èyí tí wọ́n gbé wá ni wọ́n ti mélange ẹ̀ wọ́n bá sì ti mélange ẹ̀ nǹkan mi ló lè tẹ̀yìn ẹ̀ jáde mùsùlùmí gbọ́dọ̀ nímọ̀ nípa orúkọ tí wọ́n gbélé lọ́wọ́ gẹ́gẹ́ bí ayal Qur'an al-Karim tí a tún mọ́ padà kà fúnra wa ipe a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim walillahi al-asma'ul husna fad'uhu biha wa dharu alladhina yulhiduna fi asma'ihi orúkọ Ọlọ́run bẹ fad'uhu biha láwọn orúkọ tá a kà wá lónìí الرحمن الله الرحمن الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر gbogbo ẹ̀ lọ bẹ́ẹ̀ fad'uhu biha bó bá fẹ́ pè Ọlọ́run níṣòro bá dé ìdààmú ni wàhálà ni fìtínà ni àbó bá gba nǹkan lọ́dọ̀ Ọlọ́run àbó orí kan nílò ń fẹ́ kẹ́mi orí náà gùn Ọlọ́run ní àwọn orúkọ ní fi bẹ̀ mí Ọlọ́run tó bá ti fi bẹ̀ mí máa jẹ́ ọ
orúkọ tó ń fà lọ́wọ́lọ́wọ́ nísìn tó fi ń ṣàdúrà nísìn wá béèrè pé ǹjẹ́ ń bẹ nínú àwọn orúkọ Ọlọ́run yìí tí ò bá sínú àkíyèsí ni o torí gbogbo àwọn orúkọ Ọlọ́run gbé kalẹ̀ ẹ̀sìn Islam gbé kalẹ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam júwe rẹ̀ fún wa pé ká lè jàǹfààní látara rẹ̀. ẹ jẹ́ wá fúnra wa ní àpèjúwe gẹ́gẹ́ bí àdúrà tí mo kà wá lọ nínú ìdánilẹ́kọ̀ọ́ wa tí a ní Abdullahi ibn Mas'ud tí ó gbà wá tí ní sọ pé Ànábì ní ma asaba abdan hammun wala hudnun faqal Allahumma inni abduka wa ibnu abdika wa ibnu ammatika nasiyati biyadik madin fiha hukmuk wa adlun fiha qada'uk as'aluka bikulli ismin huwa lak sammayta bihi nafsak aw 'allamtahu ahadan min khalqika aw anzaltahu fi kitabik aw istahdarta bihi أو استثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي إلا أذهب الله هم وحزن وأبدله مكانه فرحا أو فرجا. gẹ́gẹ́ bí àdúà tí mo kà yìí a sọ pé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ní tàbá lè kàtíbà níjẹ́ bá dé tí a bá ti dárúkọ Ọlọ́run bẹ́ẹ̀ tá kí Ọlọ́run tá sa Ọlọ́run tá pé bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ ìbànújẹ́ ni yóò lọ. nínú àdúrà ni ìjẹ́ orúkọ Ọlọ́run bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá sì pé Ọlọ́run pẹ̀lú orúkọ rẹ̀ bí ti ṣe ń jẹ́ àti bó ti ṣe yẹ pẹ̀lú ọ̀kan ṣoṣo yóò lọ ìbànújẹ́ ni yóò lọ. àdúrà ni àti ní kí a lọ́wọ́ gbìyànjú ká ha lọ́dọ̀ àwọn àfáà ká béèrè lọ́dọ̀ àwọn àfà ká fi mọ́ ṣàdúà ní ọ̀dọ̀ wọn àwọn àfà. àwa fẹ́ wá fúnra wa ní àpèjúwe pé báwo la ṣe máa lo àwọn orúkọ yìí. gẹ́gẹ́ bí wípé ó fẹ́ máa sọ pé ó fẹ́ mú nínú orúkọ Ọlọ́run tí ń sọ pé Allah Ar-Rahman Ar-Rahim ó fẹ́ mú Ar-Rahim ó fẹ́ lo Ar-Rahim nísìn ó fẹ́ k'Ọlọ́run kẹ́ ọ wọ́n fẹ́ kọ́ lọ́wọ́n kọ́ wọ́n sọ pé ya Rahim ya Rahim ya Rahim ya Rahim ya Rahim irhamni ya Rahim irhamni ya Rahim irhamni. ìrẹ́ ọba kẹ̀kẹ́ mi nígbà tó bá fa ya Rahim débi tó fàdé pé irhamni kẹ́mi ló ń dààmú Ọlọ́run bẹ́ẹ̀ ló ń fòrò Ọlọ́run bẹ́ẹ̀ ló ń sọ fọ́nà bẹ́ẹ̀ bó bá ti ṣe kí ni Ọlọ́run lè jáwọ́ o nǹkan tí ń dùn mí lọ́kàn ni o. Ọlọ́run sì sọ fún yín pé ń sì wá padà kí ọ náà ni. Ṣebí ya Rahim yẹn tó yẹ kó máa fa ni kó máa kó fi pe orúkọ Ọlọ́run ni ó fínlẹ̀ òun lọ fa nǹkan mi. ó wá ṣèwádìí pé bóun bá ń fẹ́ kọ́ lọ́hùn kí ọ yá máa fa ya Rahim. ya Shafi ishfini ọ̀dà àárẹ̀ ti wá dé. Allahu akbar Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Ọlọ́run bá wa ṣe dáadáa fún. gbogbo àwọn tó jẹ́ pé lóde òní tá bá fẹ́ lálàáfíà àfi ká lọ ṣèwádìí ìpé báwo l'Ànábì ń ṣe ìwòsàn gbà. nígbà tí wọn náà lágbára àti jẹ́ àfọ̀hún rúkíà ìbáyìí tó bá lè mọ̀ ṣe nínú ilé rẹ̀ pẹ̀lú ẹ̀mí pẹ̀lú ọkàn àti ìnígbàgbọ́ tó péye ìwòsàn wà. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nínú aládàá rẹ̀ bára èèyàn bá ti yá ó bá di dọ́dọ̀ ẹ̀ ọwọ́ ọ̀tún ẹ̀ báyìí yóò sì gbélé ń tọ̀hún lára. ẹ wò tó bá ti gbé lára àdúà wo l'Ànábì máa ká. Ànábì ó ní wọ́n sọ pé Allahumma adhhib al-ba'sa rabban nas washfi anta ash-shafi la shifaa illa shifaa'uk shifaa'un la yughadiru saqama. ohun tá Ànábì máa ń ká ni ọba tó ní ìṣòro lọ́dọ̀ tó láàrẹ̀ lọ́dọ̀ tó ní ìdààmú lọ́dọ̀ bá gbé kó fún ẹni tí ń rí nira yìí. bá wa gbé kó fún gbé bànújẹ́ kó fún gbá rẹ̀ kó fún gbé ṣòro kó fún. washfi anta shafi ṣáfi orúkọ tá a fẹ́ lónìí ẹ̀. wòsàn ìrẹ́ lọ́ba ṣáfi tí mo ń wòyàn sàn gbogbo àwọn tá a lálàáfíà tá a bá fẹ́ wá wòsàn ya ṣáfi ishfini ya ṣáfi ọba tí wòyàn sàn ishfini wòmí sàn. يا شافي يا شافي يا شافي يا شافي اشفني يا شافي اشفني يا شافي اشفني
nínú tọ́lọ́hun máa gbọ́ ní ẹ̀tínú Ọlọ́hun máa dùn pé àṣé mi ni mo lè wo èèyàn sàn. Ànábì fi wo àwọn èèyàn sàn. Ànábì ní anta shafi, ìrẹ́ lọ ọba tí máa wo èèyàn sàn. La shifa illa shifa'u, kò sí ìwòsàn kan tó tó ìwòsàn rẹ̀ tí Ọlọ́hun. Gbogbo ìta ń wá káàkiri analyse general bilan general ó wọ Ọlọ́hun ni o. Ìwòsàn Ọlọ́hun òun ni ká máa béèrè jù. La shifa illa shifa'u. Shifa la yughadir samak. Ìwòsàn mi mọ́ tó jẹ́ pé táwọn bá parí rẹ̀ fún wa ìtú máa bí àárẹ̀ ní kẹ́yìn rẹ̀. Ànábì ní bó bá wòsàn láàrẹ̀ tí ó tán tí ò ní tún máa gbé àárẹ̀ mímí wá. Àdúrà Ànábì ni ṣáwa náà mọ̀. Ya Shafi ishfini, ya Shafi ishfini, ya Shafi ishfini. Nínú orúkọ Ọlọ́run ni ya Shafi, ya Shafi, ya Shafi. Gbogbo owó lòun wá tẹ́lẹ̀ ya Rahim, ya Rahim, ya Rahim, ya Rahman. Abu fefa ya Latif ultuf bi, ya Latif ultuf bi, ya Latif ultuf bi. Ya ọba láàánú mi. Òun gbé ọṣẹ. Òun lò ká. Òun sín gbẹ́rẹ́. Ìwọ gbàgbé pé irin tí wọ́n fi ṣe ni àti ọṣẹ ni Allah wal Khaliq. Òun ló dá gbogbo wọn. Wá padà sí ọ̀dọ̀ ọba ya Shafi tí máa ń wòyàn sàn kó lè wò ọ́ sàn. Béèrè hadisi Ànábì wa Muhammad, béèrè àdúrà tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ṣe tí àárẹ̀ bá ti dé. Tó bá ti ṣe lọ́kàn yẹn bá ti gbé àlàáfíà dìde. Àmọ́ bọ́kàn wa ò bá ti gbé ohun tí ń dá wàhálà lẹ́nu. Orúkọ Ọlọ́run pọ̀ lọ bẹ́ẹ̀ tánàbí wa Muhammad sallallahu alaihi wasallam tó fi ṣe wòsàn. Ya Shafi anta Shafi. Ẹ̀wọ̀n àdísà àdúrà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹ já lọ ṣèwádìí rẹ̀. Allahumma adhib al-ba'sa rabban nas washfi anta shafi la shifa illa shifa'uk shifa'un la yughadir saqama. Ó bá ti bèrè lọ́dọ̀ àwọn àfáà àti ìta kàwá lọ síwájú tẹ́lẹ̀. Àmọ́ òun pẹ̀lú ìnígbàgbọ́ tó péye ni o. Ara àwọn orúkọ yìí ẹ̀yin máa ń jàǹfààní lára rẹ̀. Ẹ̀yin fi máa ń wá ìwòsàn. Ẹ̀yin fi máa ń wá làáfíà. Ẹ̀yin fi máa ń wá ìkẹ́. Ó ń béèrè àánú lọ́dọ̀ Ọlọ́run. Orúkọ wo ló fẹ́ fà? Orúkọ wo ló fẹ́ mọ̀ pé ya Latif ọba láàánú. Ultuf bi láàánú mi. Àmọ́ wọ́n ní rárá àánú ò sí lọ́dọ̀ Ọlọ́run. Àfi bàbá àti bí yìí náà. Àánú ṣe ìtọ́nù ló gbà mẹ́ o. Nítorí ẹni tí ó ń dibi pé máa ń ṣàánú ìyẹn ó ti fi ń lẹ̀ ẹni tí wọ́n ń ṣàánú níwọ̀ náà lọ bá. Yóò rẹ̀ tó bá kú nísìnyí pẹ̀lú èyí tó gbé fún ẹ lọ́dún tó kọjá nísìnyí wọ́n bá ní bàbá ti kú bàbá ti pẹ́yìn dà inú ẹ̀ ó bàjẹ́ pé ṣé kò fọmọ́ ńlẹ̀. Ó yẹ kí wọ́n náà lè ro làákà ìwé pé ibi tó mú un lọ yìí kì í ṣọ́nà. Yẹ ń padà sí ọ̀dọ̀ ọba tó ní ọ̀nà lọ́dọ̀. Gbẹ̀yìn bàbá wa ẹ̀yin ya wa bákan náà gbogbo wa tá ń ṣe Ọlọ́run. Ẹ wo al-Qur'an al-Karim ó sọ̀rọ̀ púpọ̀. Ó ní wa nunazzilu min al-Qur'ani ma huwa shifaa'un wa rahmatun lil mu'minin. Ń bẹ nínú al-Qur'an al-Karim ohun tó jẹ́ ìwòsàn tó sì tún jẹ́ ìkẹ́ fún gbogbo ẹni tó bá gba Ọlọ́run gbọ́. Àmọ́ gbàgbọ́ wa ò gbé al-Qur'ani lónìí pé Qur'ani jẹ́ mọ́ ìlàfẹ́ mọ́dé tí lẹ́yìn òní tọ́nà lọ. Ńgbà tá àfà ti ń ké lọ́wọ́ gangan fún ara rẹ̀ ò tí mọ̀ pé wòsàn bẹ nínú al-Qur'an al-Karim. Bá fẹ́ ò bá ti gbà pé wòsàn bẹ ń bẹ, ìkẹ́ ń bẹ ń bẹ, àánú ń bẹ ń bẹ, oore ń bẹ ń bẹ, òun ló lè ṣínà fún òun ọbẹ̀ lòun ti lè bẹ Ọlọ́run gbà. Kóhun wá orúkọ Ọlọ́run máa ń bẹ, kóhun pè áyà, kóhun wá àwọn áyà ń bẹ, kóhun fi bẹ Ọlọ́run. Kí ni tó wá káàkiri? Fatiha lásán ẹlòmíì ò mọ̀ pé bóun bá ka lásán sínú omi ìwòsàn ńlá ló jẹ́. Yóò ní ṣe Fatiha tá a fi ń kírun yìí náà. Wa nunazzilu minal Qur'ani ma huwa shifaa'un wa rahmatun lil mu'minin. Wọ́n ti ọ̀la gàdàgodo wọ́n náà bá wọn ti padà ń sín gbẹ́rẹ́. Ó mọ̀ yí pé kúlọ́nù rọ́bì fálákì mẹ́mẹ́ kúlọ́nù rọ́bì náà sí mẹ́mẹ́ tó lọ gbìyànjú tó fà dáadáa. Ìwọ wa ń bá wọn bí wọ́n ṣe ń nà sí wọn ni wọ́n náà nà sí wọn padà. Ó wá gbàgbé pé wa nunazzilu minal Qur'ani ma huwa shifaa'un wa rahmatun lil mu'minin. Ń bẹ nínú al-Qur'an gbogbo ohun tẹ́ ń wọ́n ní dààmú káàkiri ní wòsàn bẹ́ẹ̀ ọwọ́ kó ṣèwádìí kó béèrè lọ́dọ̀ àwọn onímọ̀ ni. Ìkẹ́ tó sì ń wá náà tó bá ti súnmọ́ náà látara al-Qur'an al-Karim ó rí ń bẹ́ẹ̀. Gbọ́ àfá òde òní ẹ̀rí pé ìgbìyànjú ńlá ni iṣẹ́ kù tá a fẹ́ ṣe púpọ̀. A gbọ́dọ̀ ṣe torí nǹkan tá a fẹ́ jẹ ká mọ́ ṣàlàyé ohun tí ń jẹ́ orúkọ Ọlọ́run fáwọn èèyàn kí wọ́n lè fà kí wọ́n lè ráàánú Ọlọ́run mubashara tí ò ní jẹ́ pé yóò mọ mílẹ̀ ṣe papọ̀ mọ́ra wọn pẹ̀lú àwọn ẹ̀mí kẹ́mì yẹ́lòmí ò ní sunlé mọ́ bá bẹ̀rẹ̀ sí ní fà á. Akí Ọlọ́run bá ọba àlékè ọlá
tí máa fi ẹ̀dá mọ̀nà kọ́lọ́run fi wá mọ̀nà tí a mọ́ sí ti gbọ́ ara wa yìí lọ́run yóò wúlò fún aláyà tí gbọ́n gbal kiyama subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant nastaghfiruka wa natubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wassalamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rí Sunna TV, ìmọ́lẹ̀ nínú sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam. Ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ̀sùn máa rí ẹ̀kọ́ ìsìnkọ́ lórí ìkànnì yìí náà ni o. Òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV, ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa sunna. Ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá. Ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kọ́ ẹ̀kọ́ tó péye nípa sunna. Naam, gẹ́gẹ́ bí ìdánilẹ́kọ̀ọ́ tí a ń bá mọ̀ wá lórí ọ̀nà tí a máa gbà tí àwọn orúkọ náà yìí fi máa wúlò tí a ń ṣàlàyé fún ara wa. Gbogbo ẹni máa fẹ́ lo orúkọ Ọlọ́run ó yẹ lè mọ̀ yìí pé a máa lo orúkọ Ọlọ́run fún ìwòsàn nínú ayé wa tára wa ò bá ti yá. Lẹ́fì máa rí àwọn afọ́ ní rúkíà, wọ́n máa kan al-Qur'an, wọ́n máa dárúkọ Ọlọ́run. Àwọn orúkọ Ọlọ́run yìí náà ni wọ́n ń lò gẹ́gẹ́ bí àdúrà tí Ànábì máa ń ṣe tára àwọn èèyàn ò bá ti yá, ìṣòro bá dé báyàn, gẹ́gẹ́ bí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ti ṣàlàyé rẹ̀ fún wa yìí. O gbọ́dọ̀ káwọ́ gbéra báyìí kó mọ́ nímọ̀ ní gbogbo àwọn kìíní. Mùsùlùmí máa ń lọ ṣèwádìí ẹ̀ ni. Mùsùlùmí yóò lọ wá mọ̀ nípa ẹ̀ fún àwọn ọmọ ẹ̀, fórí ara ẹ̀, fún gbèsè ayé títí ẹ̀ náà pàápàá. Lọ́kùnrin wà tó jẹ́ pé mùsùlùmí ni ọ tó ń kírun wákàtí márùn-ún tọ́kàn rẹ̀ ti dìrọ̀ mọ́ Ọlọ́hun, tó ti dìrọ̀ mọ́ súnà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Oríire ni fún ọ. Oríire ni fún ọ. Gbogbo àwa tí a jẹ́ mùsùlùmí lóde òní, ẹ dákun ẹ jẹ́ alákìísí àwọn àdúrà tá a bá fẹ́ máa ṣe, àwọn orúkọ Ọlọ́run tá a bá fẹ́ máa pè ká lákìísí ẹ kí ẹ má gbégbé kú gbélé wa lọ́wọ́ kó máa wá dà wá láàmú kí inú ilé máa gbóná káwọn ọmọ máa kígbe lẹ́nu oorun ká mọ̀ nǹkan tí ń lé wa níbi iṣẹ́ kó jẹ́ pé abáṣá ti sáà yìí náà gbogbo ẹ̀ ń dàrú yìí náà ni tí a ṣèwádìí àwọn orúkọ ni. A ti sọ fúnra wa yìí pé irú ẹni tí wọ́n wòsàn nísìnyí bó mú nínú orúkọ Ọlọ́run yóò rí wòsàn. Ẹni wà nú ọmọ ìbéèrè pé kí ló fẹ́ fà, ìwọ náà ti ń retí lọ́dọ̀ Ọlọ́run ọba Allah Ya Latif ń bẹ̀m̀bẹ̀. Àmọ́ Ya Latif nìkan mọ́ mi orúkọ mi fi pẹ̀lú ẹlẹ́yìn o tí ò jẹ́ orúkọ Ọlọ́run tí ó mọ̀ wá débi pé àti wá pé lẹ́nu rẹ̀ ni yóò mọ̀ wá lọ tí ń yí sí bá mi nù. Èyí nǹkan lèmi ń sọ o, èyí tí mo ń wí ọ̀tọ̀ ni o. Ya Latif ultuf bi, Ya Rahim irhamni. Àdúà àwọn àdúà wà lọ bẹ́ẹ̀ tó bá ń pe Ọlọ́run bẹ́ẹ̀ Ọlọ́run mọ̀ pé àbùkátà yìí ẹ̀ ò darí rẹ̀ sọ́dọ̀ èmi Ọlọ́run, èmi mo lè bí ààrẹ. Gbogbo àwọn tó jẹ́ pa wá rìn lórí ìlànà yìí àkíyèsí ni fún wọn nítorí àwọn orúkọ kan bẹ́ẹ̀ tó jẹ́ pé tí a bá ń lọ pé tá a bá lè nífura ìtì ń ba ẹ̀sìn wa jẹ́ ló fi jẹ́ pé gbogbo àdúà tá a bá máa ṣe tí bá ti ń jẹ́ nǹkan ní ìwòsàn ni ẹja lákìísí. A fẹ́ fi wá ohun tí ń jẹ́ ìkẹ́ ayé àti talkiyama ni ẹja lákìísí. A fẹ́ fi wá àlàáfíà ni ẹja lákìísí. Al-Qur'an ti júwe fún wa bẹ́ẹ̀ bá ti débẹ̀ ìwòsàn bẹ nínú Al-Qur'an, ìkẹ́ mbẹ́mbẹ́, àánú mbẹ́mbẹ́, àwọn orúkọ náà mbẹ́mbẹ́ tẹ́ lè pè. Bá bá ti mọ gbogbo ẹ̀ bẹ́ẹ̀ èyí tó kù a rí pa lọ nínú ayé wa. Àwọn afáàtú jẹ́ ó yé wa pé lára àwọn ọ̀nà tẹ́yẹ̀ lè mọ́ gbà fi mọ́ dibi pé ẹ̀yẹn lè wá àǹfààní látara àwọn orúkọ yìí. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ti ka àwọn orúkọ yìí fún yín pé bàbá lè mọ́ ka wọ́n lójúmọ́ kan yóò mọ̀ jẹ́ ààbò, yóò mọ̀ jẹ́ ìṣọ́, yóò sì jẹ́ okùnfà oríire àti talkiyama fún wa tá fi ní àlìjánnà wọ̀. Naam, bẹ́ẹ̀ ni. Òjíṣẹ́ ńlá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam idha ishtaka raqahu Jibril.
nígbà tí òjíṣẹ́ ńlá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó náà bá ń kérora Jibril a máa wá a máa fún náà ní ìwòsàn gbọ́ dáadáa ìwòsàn tí wá lónìí bí nísìn wọ́n bá dọ́dọ̀ àfáà nísìn pé kó ṣe rúkíà fóun àwọn ògèdè ni ó ti bọ̀ ẹnu ni ó mọ̀ fà ni ó mọ̀ pé láwọn orúkọ àwọn àlìjànú bẹ́ẹ̀ ni àwọn ẹni tí wọ́n gbé léyìn náà wà wọ́n fẹ́ lu àfáà ni àmọ́ àfáà ni kó ní fúnra yìí pé ǹjẹ́ èyí tó ń lò yìí ǹjẹ́ ó bá ti Ọlọ́run mu ǹjẹ́ ó bá súnà Ànábì wa Muhammad mu nígbà tó ṣẹlẹ̀ sí Ànábì báwo la Ànábì ṣe tiẹ̀ gbà ìwádìí tó yẹ ká àfáà lò wá nìyẹn àmọ́ rárá o ẹ má jẹ́ kọ́ ọmọ mi kú àfáà ẹ gbà mí o tí bá ń bẹ nínú àkọọ́lẹ̀ kò ní kú àmẹ́yìn èèyàn lè tara rẹ̀ fi ṣorí ibú tí ò bá tètè padà sẹ́yìn kó lè látúnṣe lórí ohun tó ṣe ní nígbésẹ̀ bí tá a ti ń pẹ̀rẹ̀ wá sákèésí ní pé bàbá wa wòsàn kan ẹjẹ́ alákèésí ohun tí ń da ìsìlámù wa rún lónìí nìyẹn ohun ìwòsàn táwọn wá káàkiri kí la fẹ́ jẹ kí la fẹ́ mu táwọn wá káàkiri tá a fi ń lọ rọ́ọ̀lù Ọlọ́run lórúkọ Ọlọ́run sì ń bẹ nílẹ̀ tó yẹ ká pè ká fà ká fi bẹ Ọlọ́run táàrọ̀ náà òdodo tí alìbáríkà ó mọ bẹ́ẹ̀ tàbí kí wọ́n sì mọ lọ rígé ìjọ tó bá wà mọ ìpọ́ Ọlọ́run ni ìjọ tí ó bá sì sí á sì mọ ìpọ́ Ọlọ́run ni. èyí wù ní ló lẹ́tọ̀ fún mùsùlùmí púpọ̀. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó náà bá ti ń ké ìrora Jibril a máa wá a sì máa ṣe ìwòsàn fún òun náà. a máa sọ pé bismillah yubrik wa min kulli da yashfik wa min sharri hasidin idha hasad wa sharri kulli dhi ainin. lára rúkìá tí màlẹ́kà Jibril máa ń ṣe fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí Ànábì bá ń kórìíra ìkàlàkàrí kó súnmọ́ àwọn àfà. Jibril a máa sọ pé Ọlọ́run kó ẹrù rẹ̀ yọ tí ń jẹ́ Muhammad sallallahu alaihi wasallam min kulli da níbi gbogbo àárẹ̀ tí ń ṣe wá wòsàn wa min sharri hasidin nípa gbogbo àwọn aburú àwọn ẹlẹ́gàn ma ń bẹ láyé ọba ní wọn ní pẹ̀gán tó wọn ní fi wọn lára wọn ní bínú wọn ní dààmú tó òjò Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam èyí wọn náà nínú ayé ni a ti bá nínú ayé náà láti ti lò nínú ayé náà láti ti bẹ Ọlọ́run lọ́lọ́run sì bá wa yanjú gbogbo ẹ̀ bí ó bá síbẹ̀ àwọn àdúrà yóò ní mọ jáde ó gbọ́dọ̀ mọ́ ṣe gbogbo àwọn àdúrà ìpapọ̀ má dùà ni wa sharri kulli dhi aini àti nípa gbogbo aburú tí ń jẹ́ aburú pátá èyí tójú tó àti èyí tí ojú ò tó ìrọ̀lọ́run gbé kó fánàbí wa Muhammad sallallahu alaihi wasallam ẹjẹ́ wa wò bẹ́ ìwòsàn ni ká súnmọ́ wọn àfá tí wọ́n tún jẹ́ onítàhásùs tó jẹ́ pé ìyíhùn làwọn lọ fún ká béèrè lọ́dọ̀ wọn pé tí nǹkan báyìí bá ń ṣe wá orúkọ Ọlọ́run afẹ́fà báyìí báyìí bá ń ṣe wá àdúrà wo Ànábì ní ká ṣe ò lè gbọ́ gbogbo ẹ̀ lórí Sunna TV ń bí tá a bá ti ń lò bẹ́ẹ̀ díẹ̀díẹ̀ ìnígbàgbọ́ ọmọ wáyé wa fọ̀kànbalẹ̀ ọmọ wáyé wa ẹ̀mí wa yóò balẹ̀ nínú ọ̀dẹ̀dẹ̀ nínú ilé nínú ara inú ilé òní gbóná àlìjẹun ní òní halẹ̀ mọ́ wa mọ́ kí a wà lọ́mọ bẹ́ẹ̀. nínú àwọn ohun tí a tún fẹ́ mẹ́nubà tí a gbọ́dọ̀ lákìyèsí òun náà ni pé ìmọ̀ porúkọ àwọn Ọlọ́run yìí ìmọ̀ fi bí Ọlọ́run yìí agbára ń bẹ fún gbogbo ẹni tí ó bá tẹra mọ́ láti lè máa ṣe. ẹ̀yin ó ní agbára nípa ìnígbàgbọ́ sí Ọlọ́run ẹ̀yin ó súnmọ́ Ọlọ́run ìdúróṣinṣin rẹ̀ síwájú Ọlọ́run yóò fẹsẹ̀ múlẹ̀ dáadáa yóò mọ̀ ipò Ọlọ́run lọ́ba yìí kò sẹ́ni tó lè ṣe tó tayọ Ọlọ́run bọ́lọ́run bá ní ó já sóore yóò mọ̀ ipò Ọlọ́run ni bọ́lọ́run bá ní ó sì já sí ìkejì yóò mọ̀ ipò Ọlọ́run ni. ọ̀dẹ̀dẹ̀ àfáà mi lónìí ìnígbàgbọ́ òjòkó ń bẹ dáadáa ẹ má dà mí láàmú ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ayé láṣẹ nígbà tó ṣọ̀run bẹ́ẹ̀ ni bá bá ṣayé lápadà lọ sọ́run àmọ́ ọ̀run tá a fẹ́ lọ ni kí la fẹ́ mú lọ débẹ̀ láwọn iṣẹ́ tó jẹ́ àwọn iṣẹ́ onígbìyànjú tí ètò Ọlọ́run yọ́nú sí tí inú Ọlọ́run dùn sí ẹbí pé Ọlọ́run marhaba wa tá a bá ti débẹ̀ wọ́n tá à ń ṣe wàhálà lé lórí nìyẹn. èèyàn gbọ́dọ̀ mọ bẹ láyé nísìnyí kó wájẹ́ ipa ayé òkùnkùn ní mùsùlùmí ó mọ bẹ kò ní mọ ohun tí ó fi ṣàdúà kò dáa orúkọ Ọlọ́run ní ó pè kò ní mọ̀ kò dáa. gbogbo àwọn kìíní mùsùlùmí gbọ́dọ̀ mọ tẹ̀síwájú nípa ìnímọ̀ nípa ẹ̀sìn Islam yìí náà ni. bákan náà yìí mọ̀ pé Ọlọ́run yìí tugliqu abwaba ash-shaytan ba'da at-tawba min adh-dhanb. tó bá ń bẹ Ọlọ́run wàá jìnnà sẹ́ṣẹ̀ dáadáa
ẹ̀ṣẹ̀ asún ẹlòmíì dé bẹ́ẹ̀ bó bá ti di pé ó jìnà sẹ́ṣẹ̀ dáadáa ọ̀nà tí ṣe ìtọ́nà ó gbà wọlé sí ọ lára tí ó tún fi yẹ́ ó máa ṣe ọlọ́run táwọn ìdààmú ọmọdé tí fìtínà ọmọdé ni ó ti hàn náà ni wọ́n ṣe ìtọ́nà lọ́wọ́ kò lè ráì wọlé wọn àdúrà ni mo ṣe bẹ́ẹ̀ orúkọ ọlọ́run a máa ṣe bẹ́ẹ̀ ìbẹ́yẹn máa ń bẹ ọlọ́run níbi tí ó bẹ ọlọ́run dé kò ní fẹ́ ṣe ọlọ́run mọ́ eléyìí fẹ́ kọ́ dé gbígbàdúrà mi wájú ọlọ́run jẹ́ ń yẹra fún mo fura mi ń gbà náà pé ọlọ́run ti kó sí ọ nínú ẹ̀mí ọlọ́run ti dé sí ọ lára ti dé sí ọ nínú gbogbo ẹ̀jẹ̀ pátápátá ń gbà náà àmọ́ ká sọ ipò ṣe ọlọ́run lónìí ó tún dọ̀la ó tún mú kún mu ìṣekúṣe lọ́tún la yìí náà ni ó sì nóhun bẹ ọlọ́run yìí náà wọ́n náà kó lákìísí ara rẹ̀ gbogbo àwọn kinní yìí ìmọ̀ mọ́rúkọ ọlọ́run ìmọ̀ pé ọlọ́run ìtùsáìdùlà abdá fi sabri ala ibtila'i dunya kò sí àdámà ayé ni àmọ́ bá ti ń bẹ ọlọ́run mọ́rù ìpínpà tó ti ń bẹ bàbá ṣe pé tó ní ó tún yẹ ká tó ń rádẹ̀hùn ní ó gbọ́dọ̀ mọ̀ mọ̀ yìí pé ohun tọ́lọ́run fi mọ́ dá àwọn ẹrú rẹ̀ wò nù ó mọ̀ wá retí ọlọ́run bàbá gbèdé ńgbà náà àdéhùn ìbáwádé ládéhùn ayé ó wà ṣe sùúrù bí wàá tá ń ṣe yìí náà ọlọ́run gbà bí ó bá gbà ní bóyá kì bá pọ̀ jù báyìí lọ ọlọ́run dé sí ọ lára nìyẹn gbogbo àwọn kìíní mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ kì í ṣe nígbà tó ti jẹ́ aládùúgbò náà ló mọ̀ sọ pé gbogbo ẹ̀ náà yóò mọ̀ dùn lọ yóò mọ̀ dán lọ àǹfààní gbogbo àwọn orúkọ tó ń pè ní ń ṣiṣẹ́ nínú ayé títí ẹ̀ ọlọ́run ń gbé àwọn nǹkan kan pamọ́ fún ẹ ń bẹ̀ dídí pé tó bá fi lónìí kóun fi hàn ọ́ tẹ́lẹ̀ ní mọ̀ ní ìbá ti ta ọmọ ẹ̀ máa dúà jù báyìí lọ nǹkan tó yẹ mùsùlùmí nìyẹn gbogbo àtàwọn ń ṣàdúrà nísìn ẹ̀jẹ̀ wa lákèésí àdúrà tá ń ṣe àwọn àdúrà kan bẹ ọlọ́run ní id'u Allah aw id'u Rahman ayyamma tad'u falahu al-asma'ul husna èyí nǹkan la fẹ́ lò àyà ìkọ́ la fẹ́ lò àyà tí à ń ká ń bọ̀ náà ti pé walillahi al-asma'ul husna fad'uhu biha wa dharu alladhina yulhiduna fi asma'ihi níbi tí adélòdì òní mùsùlùmí gbọ́dọ̀ lákèésí gbogbo àwa tí a ń fa orúkọ àlìjànnú Al-Qur'an ní kò dáa walillahi al-asma'ul husna gbogbo àwọn orúkọ tó dáa tẹ́fìlẹ̀ máa bẹ̀ mí ọlọ́run ń bẹ nínú Al-Qur'an ń bẹ nínú súnà Nábì ń bẹ ẹlọ́bẹ̀ kẹ́ ló wà fad'uhu biha Al-Qur'an ní àwọn orúkọ yìí ní kẹ́ ẹ mú kẹ́ fi pé ọlọ́run wa dharu alladhina yulhiduna fi asma'ihi gbogbo àwa tó wá di wípé abára àfà kan tí bá ti ń fa orúkọ kan tí bá ti ń yàtọ̀ sórúkọ ọlọ́run tí ń jiyàn sórúkọ ọlọ́run ẹja jìnà sí bó bá fún aládùá ká mọ́ fà ismullahi al-azami ń bẹ o wọ́n tún lè fún ẹ pé orúkọ ọlọ́run tó lágbára ń bẹ o wá ṣèwádìí pé ńgbà tí wọ́n gbélé ọ lọ́wọ́ ṣé ń bẹ nínú àwọn orúkọ tọ́lọ́run dárúkọ tánàbí dárúkọ tálkùránì dárúkọ wọ́n bá di dárúkọ ẹ̀ bẹ́ẹ̀ ismullahi al-azami ẹ̀yẹn ó fẹ́ ṣe síkánṣíkán bọ̀ nù kẹ́yìn gbìyànjú kó yẹra forúkọ bẹ́ẹ̀ kó fàyà lẹ́ẹ̀kan náà kọ́ mọ́ bá ń lẹ̀ wa dharu alladhina yulhiduna fi asma'i àwọn ẹni tó dìbí pé wọ́n ń jiyàn sórúkọ ọlọ́run òun là ń fẹ́ mẹ́nu bàbá yìí gbogbo àfáà aládùúgbò òde òní lóòótọ́ là ń ṣàdúà àmọ́ gbà tá à ń fọ orúkọ ọlọ́run orúkọ tá à ń fà ní lórúkọ ọlọ́run ṣórúkọ àlìjànnú sínú ẹ̀ ṣórúkọ àwọn màlẹ́kà ò sínú ẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ pé ọlọ́run direct lẹ́yìn máa pè ó gbọ́dọ̀ lóun fẹ́ gba intermediate màlẹ́kà fi dọ́dọ̀ ọlọ́run ó gbọ́dọ̀ sọ pé òun fẹ́ gbọ́dọ̀ àlìjànnú fi dé ọ̀dọ̀ ọlọ́run àbí ó porúkọ ṣéwù kan náà fi dé ọ̀dọ̀ ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀ kìíní ní sì ni wọ́n da àdúrà púpọ̀ ọ̀run tí ń dàrún mọ́ àwọn èèyàn lọ́wọ́ bí wọ́n bá fọ orúkọ ọlọ́run lọ títí wọ́n bá débi àwọn hútùbà míì wọ́n á kí àwọn orúkọ yìí bọnú ẹ̀ ẹni tó fẹ́ wá ka hútùbà wọn náà tún ní mọ̀ tún kò ní mòdì nínú ẹ̀wù mọ́ yóò kà mọ́ ka gbogbo ẹ̀ pọ̀ lọ àdúrà tó sì ti ṣe síwájú ó bàjẹ́ nu tí wọ́n bá gbélé ọ lọ́wọ́ bẹ́ẹ̀ wá wò hútùbà tẹ́ ẹ kọ sí bí yìí hútùbà tó bá òfin ẹ̀sìn ìsìláàmù mu ni ṣé kàkúkà ò sí mbẹ orúkọ àlìjànnú ò sí mbẹ ṣé orúkọ màlẹ́kà ò sí mbẹ tá a tó fi máa dibi pé àwọn láàmú pè ní ká tó dé ọ̀dọ̀ ọlọ́run wa dharu alladhina yulhiduna fi asma'ihi ọlọ́run ni àwọn ẹnìkan ń bọ̀ o tí wọ́n bá ti wá dé tí wọ́n bá ń dàdúrà yín mọ́ yín lọ́wọ́ tí wọ́n mórúkọ èmi ọlọ́run Allahu ni àáwò tó wà ní parí ẹ̀ ń jákò wọ́n mọ̀ ní ya Allah
hulal tí wọ́n bá ti ń sọ bẹ́ẹ̀ fún ẹ tí wọ́n ń gbé ti iwájú tí wọ́n ń gbé sẹ́yìn tí wọ́n ní ismullahi al-azam mi wọ́n da yí ẹ̀rún nu. Ya ahlal kun tí wọ́n bá ti sọ bẹ́ẹ̀ fún ẹ kì í ṣe orúkọ ọlọ́run ní ya ahlal kun. Ya Allah, ya Qudus, ya Salam, ya Aziz, ya Jabbar, pé kí wọ́n náà mọ tó ń pè ohun tí ń jáde lẹ́nu tí ò ní mọ̀ jẹ́ pé ahọ́n ẹ̀ ń lọ́nà kó tó pè. Àmọ́ tó bá ti bí pé ó já àókò àbí ó lọ gbé Mikaela ló lọ gbé lam sí ìbẹ̀rẹ̀ ló lọ gbé kaf kan sí parí ó gbé mímu sí parí, wọ́n da ayé èèyàn ń bọ̀ díẹ̀díẹ̀ nìyẹn. ẹ máa orúkọ ọlọ́run tó lágbára ni wọ́n bá wọn fà wò. Al-Qur'an ni wa dharu alladhina yulhiduna fi asma'ihi. Àwọn tí wọ́n jiyàn sí orúkọ àwa ọlọ́run ọba tí wọ́n gbà àwa ọlọ́run bá gbọ́ pé àwa la lè ṣe ìròyìn àwa ọlọ́run ní ń jẹ́ bẹ́ẹ̀ ìtumọ̀ àwa ọlọ́run ní ń jẹ́ bẹ́ẹ̀. Tí wọ́n bá dọ́dọ̀ yín ẹ mọ́ súnmọ́ wọn, tí wọ́n bá gbàdúrà fún yín ẹ mọ́ ṣe. Gbogbo àwa tí à ń fa àdúrà lóde òní ẹ jẹ́ lákìsì àwọn ọ̀nà táwọn èèyàn gbà fi jiyàn sí Al-Qur'an tí wọ́n sì fi jiyàn sí orúkọ ọlọ́run láti fi lè mọ̀ ṣàdúrà ọ̀pọ̀. Lára náà ni etí amúwá ni táwọn àfáà kan bá ti ń sọ fún yín pé ismu Rahman orúkọ ọlọ́run, ismu Rahman orúkọ ọlọ́run ni, àmọ́ wọ́n sọ wípé Rahmanu ni iṣẹ́ nìkan ló pè o. Rahman ni kó mọ̀ pé Rahman ni kó mọ̀ pé Rahman ni kó já nù ní nìkó. Àwọn gbé nǹkan mi bọ̀ àlìyàn bọ̀ nù orúkọ ọlọ́run kọ́ lélẹ́yìn òun ni. Bàbá wa rí wọn bẹ́ẹ̀ ká mọ̀ bá wọn jà ẹ̀rọ ni ká wọ́n bèèrè pa àfa orúkọ yìí kò mọ̀ pé ya Rahman ya Rahman ya Rahman ya Rahim ya Ghaffar ya Aziz ya Jabbar. Ẹ̀rí pàfà ọjà mẹ́lẹ̀ kan ní pé eléyìí ti fẹ́ gẹ́ẹ̀tì ti tóun gbogbo àwọn náà ta jó ní mímọ̀ ta kó gbogbo àwọn kìíní lọ́wọ́ ìmọ̀ràn ni káwa náà jòkó ká fi ojú inú wò orúkọ tá ń fà yìí ṣé ó lè kó ayọ̀ wájú ọlọ́run. Orúkọ tá ń fà yìí ǹjẹ́ orúkọ ọlọ́run ni? Orúkọ tá ń fà yìí ìdààmú wo ló ti gbé kalẹ̀ nínú ìgbésí ayé wa? Orúkọ tá ń fà yìí ǹjẹ́ tá a bá ń fa lọ bẹ́ẹ̀ tá a bá kú sórí ẹ̀ bẹ́ẹ̀ ǹjẹ́ àárí ọnu ọlọ́run? Orúkọ tá ń fà yìí ǹjẹ́ tó bá di pé àwọn ọmọ wa ṣé ayé wọn ń dá ni àbí ń bàjẹ́? Káwa náà fún ara wa wa fi anfusikum afala tubsirun, káwa náà jókòó káwa wò pé láti ìgbà tá a ti mọ̀ ń fa orúkọ yìí ń bọ̀ ìkíní náà mọ̀ rọ̀gà jẹ́ ń jáwọ́ nínú rẹ̀ náà jẹ́ ń padà sí ọ̀dọ̀ ọba orúkọ tó mọ́. Kì í ṣe pé àwọn àfà wọ́n ń sọ pé àwọn àfà onísùnà ni fi ọ̀rọ̀ àfà onísùnà ńlẹ̀ ihun tí wọ́n náà fẹ́ kà fún ara rẹ̀ tó fẹ́ gbé kalẹ̀ tó fẹ́ wí jáde lẹ́nu orí sí kí wọ́n náà wò pé kí ni túmọ̀ ẹ̀ ń jẹ́ túmọ̀ yìí lọ. Ta ni ń jẹ́ bẹ́ẹ̀? ṣọ́nà ní ń jẹ́ bẹ́ẹ̀ ni àbálìjẹ̀nu ní ń jẹ́ bẹ́ẹ̀ ni àbẹ́ranko ní ń jẹ́ bẹ́ẹ̀ ni àbí rọ̀hánì kan ní ń jẹ́ bẹ́ẹ̀ ni. Wọ́n náà fúnra rẹ̀ ó wà wò pé talẹ̀ tó yẹ kí n pè jẹ́ ń pa eléyìí tí kí n pè ọlọ́run. Eléyìí fẹ́ kó bá gbèsè ayé mi ni. Lára ṣe ṣètọ́n lóde òní tí mo kó bá wà láàfà níbi aládùúadé tó jẹ́ pé àmọ́ wà wò pé àfà ni àfà aládùúà ni ṣọ́nà òun gbàdúrà ẹ̀ ni ẹ̀ lákìíyèsí àdúrà òní ṣe. Ṣé nínú àwọn orúkọ ọlọ́run ní pè ní? Ṣé súnà ànábì wa Muhammad ní fi ṣàdúrà ni? Ṣé àwọn orúkọ tọ́lọ́run fi tó pé ọlọ́run jẹ́ fúnra ara rẹ̀ náà làáfà ń sà ni? Àfàìjẹ́ bẹ́ẹ̀ ìdààmú ni. Ẹ̀yin ò lè mọ́ lọ pé a lè jẹ̀nu wọn lójoojúmọ́ kó wọ́n dìbí pé ká lè jẹ̀nu wọn dààmú yẹn yóò dààmú yẹn náà ni. Àmẹ́yìn ipò lóhun wọ́n mọ́ sùn dọ́kàn yóò sùn dọ́kàn. Gbogbo àwa tí ajẹ́yìn ọmọ yẹ wa nínú ẹ̀sìn Islam tí wọ́n bá fẹ́ wọn fún wa ní àdúà ẹjẹ́ àmọ́ mọ àdúà tí a mọ̀ ṣe. Orúkọ tí ọlọ́run ọba ò bá jẹ́ ká má fi pe ọlọ́run. Ẹ gbọ́ dáadáa. Orúkọ tọ́lọ́run ò jẹ́ ká má fi pe ọlọ́run. Orúkọ tẹ́yìn yìí fi pe ọlọ́run ẹ má fi pe ọlọ́run. Nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní yá kíní kan ni wọ́n fà lójoojúmọ́. Ìwọ náà wá bèèrè pé ṣọ́lọ́run ní jẹ́ ọlọ́run náà lórúkọ ẹ yí lẹ́nu tó báyìí ni kò ṣeé pè ní. Ibẹ̀ náà ni wọ́n náà ti wá fura pé àfà eléyìí ni ó dàbí orúkọ yóò fẹ́ lọ dáadáa o. Ohun tí ẹ̀sìn Islam ní ká ṣàlàyé rẹ̀ fúnra wa nìyẹn. Mùsùlùmí lóde òní ò gbọ́dọ̀ máa ṣàdúà kó wá jẹ́ pé ńgbà tó bá déwájú ọlọ́run àbámọ̀ tó rà lọ́rọ́ rẹ̀ ó padà já sí gbogbo àdúrà tó ṣe ní àdá nínú atẹ́gùn aṣọ di eru kò ní dibi pó gbádùn ẹ̀ kò ní jàǹfààní àdúrà kan kò lè wúlò fáwọn ọmọ ara. Àdúrà tá a fẹ́ ṣe lónìí ó gbọ́dọ̀ wúlò fún ara wa ẹbí wa
ọmọ wa à ń bẹ láyé àsí láyé wọ́n máa jẹ àǹfààní àdúrà ni. àmọ́ wà tó bá jẹ́ pé ìfàkúfà láti fà kálẹ̀ ilé ó padà dáhóró, àwọn ọmọ ò ní gbádùn, wọ́n ni wọ́n máa ṣe káàkiri bí wọ́n kọ́ṣẹ́ gan ṣé ò ní lálùbáríkà nítorí àwọn àlìjẹ̀nú ní pẹ̀lú àwọn ọmọ títí wọ́n máa wá dààmú wa. walillahil asmaul husna fad'uhu biha. àwọn orúkọ Ọlọ́run bẹ́ẹ̀ láwọn ètò dáa múnú ẹ̀ o máa fà Ọlọ́run ní ẹ pè mí pẹ̀lú ẹ̀ ud'uni astajib lakum, ẹ pè mí pẹ̀lú àwọn orúkọ yìí máa dá yín lóhùn. nígbà tó Ọlọ́run ní ká pè òun tí wọ́n tó lóhùn fi Ọlọ́run lẹ̀ tó ń lọ pè nǹkan mi. ẹja ṣe làákàyè púpọ̀ gbogbo tí ó bá da ìsìn wọn rún tí ó kó wàhálà sí wa lágbádá tí ò ní yá fi rí ọ̀nà gbà fi déwájú Ọlọ́run tí àdúrà wa ó fi gbà tọmọtọmọ tẹbítẹbí taratara ẹja jìnà sí. Al-Qur'ani ti tó wa, súnà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ti tó wa. bí nǹkan bá wá rójú tá a bá wá nímọ̀ nípa ẹ̀ ká wá súnmọ́ àwọn àfáà. bàbá ti súnmọ́ wọn aláṣìntà àárọ̀ náà àbáyọ. fas'alu ahla dhikri in kuntum la ta'lamun. Al-Qur'an ló sọ bẹ́ẹ̀. ẹ bá ti rí pé mọ̀kan rójú sí yín, ẹ bá rí pé kíní àwọn onímọ̀ nípa ẹ̀, àwọn ìdánwò onímọ̀ ẹ̀ súnmọ́ wọn. wọ́n fi ọ̀nà hàn wá, wọ́n sì la ọ̀nà fún wa báyìí tá a sì mọ̀ lọ tí gbogbo yóò sì bọ́ sí rọrùn. àwa kí Ọlọ́run ọba Allah. à ń ṣàdúrà nínú ayé o, ẹ̀rọ àwọn èèyàn wọ́n ń ṣàdúrà o. ó dà àwọn bàbá láíláí àwọn ẹlòmíì ni wọ́n ṣàdúrà àmọ́ irúfẹ́ àdúrà ò ní wọ́n ṣe. àwa náà lóde òní irúfẹ́ àdúrà ò là ń ṣe, orúkọ Ọlọ́run ò là ń pè, kí là ń sá. ẹjẹ́ lórí ìlànà Ọlọ́run, lórí ìlànà súnà Ànábì wa Muhammad kọ́kàn wá lè fẹ́ kádùá ni lè gbà kalẹ̀ kó mọ́ bá dàbí pé a kà ń dààmú lórí àwọn ọmọ lásán. wàhálà wa kà ń jí láàrin òru là ń ṣàdúrà bá a ṣe tìláwà bù ṣe látún gbórúkọ kan tó fà ní kọ̀rọ̀, ó ti bá tìláwà tá a ṣe ni ó ti bàjẹ́. tó kí ṣe orúkọ Ọlọ́run la pè, orúkọ àlìjẹ̀nú la pè, a pè màlẹ́kà fi Ọlọ́run ní àpòrúkọ màlẹ́kà àbá lọ porúkọ ṣéwù kan gbogbo àwọn kìíní wọn kọ di gbígbàdúrà fún wa ni. ayé ti lajú ju wípé kẹ́nìkan tó máa gbé nǹkan mi lé wa lọ́wọ́ lọ nísìn. gbẹ̀yìn bàbá wa nínú ẹ̀sìn Islam, ìmọ̀ràn wa ẹ mọ orú àdúrà tá a fẹ́ máa ṣe, ẹ mọ orúkọ Ọlọ́run tẹ́ ẹ fẹ́ máa pè. ìṣòro bá dé ẹ súnmọ́ àwọn ẹni Ọlọ́run, àyà wo la fẹ́ kà, orúkọ wo la fẹ́ pè nínú orúkọ Ọlọ́run, àdúrà wo la Ànábì ní ká ṣe ká lè rọ́nà àbáyọ. èmi yín Ọlọ́run yóò kún wa, Ọlọ́run yóò pẹ̀lú wa. wàhálà wa tá ń ṣe lórí ìlànà ẹ̀sìn Islam kò ní já sásán, ìdààmú wa ò ní já sófìfo. àjèrè ayé o tọmọtọmọ tẹbítẹbí taratara gbogbo ìta ń ṣe yìí náà nítorí kó mọ́ bá dal kìyàmà kó wá jẹ́ pọ̀rọ̀ wa yóò jẹ́ sí ìbànújẹ́ yóò jẹ́ sásán náà ní gbogbo ẹ̀. Ọlọ́run bá ọba àlá kò ní ṣe wá ní adọ́run mọ́tò òun. èrè ayé àjẹ, èrè alkìyàmà àjẹ, àní ṣòfò láyé àní ṣòfò lálkìyàmà. bọ́n tí wọ́n gbèrò ilé ìkalẹ̀ tí wọ́n fi ń tàn mọ́lẹ̀ ẹ̀sìn Islam sínú ọkàn wa, sínú ìlú, sínú àgbáyé, ìdí tí wọn náà ní ṣókùnkùn láéláé. ìmọ́lẹ̀ tó pé nínú ayé wọn Ọlọ́run yóò bá wa jogún ẹ̀ fún wọn, tọmọtọmọ tẹbítẹbí taratara. owó bó ṣe lò kí wọ́n pẹ́ láyé tó títí alkiyama Ọlọ́run má jẹ́ ó nira fún wọn. yẹn balada rẹ̀ pàdé lálkiyama. subhanaka allahumma bihamdik nashhadu an la ilaha illa ant nastaghfiruka wa natubu ilayk. subhana rabbika rabbil izzati amma yasifun wassalamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. الله أكبر الله أكبر الله أكبر